Number giant. Kara èèyàn mi. Ṣàìdán pé ó jẹ́ kó yí ẹ. Wálé. Èrúnrún lọ sí jẹ ọtí jẹ kọ̀ọ̀kan. Dọ́bù lórí mi sì. Máa dọ́bù ẹ̀ èèyàn mi. Dúró sórí jókà 1 million ló gbé wá. 10 naira ló ta tán ní ilé. Ọmọ ó dẹ̀ jẹ́ gbódú àwọn àjẹ́ 20,000 mo tún jẹ. Lẹ́tẹ̀lé ọwọ́ ajé lọ́wọ́ mi. Wọ́n lẹ́nu. Ṣèwé. Wọ́n lẹ́nu. 20,000. Òun rè. Ẹ pẹ̀lẹ́ madam. Yes sir. Ẹ lẹ́ kú wàhálà ẹ kú padà náà. Ẹ ṣé o. Ọlọ́run àfòfò rẹ̀ mí. Àmín. Wọ́n lè fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni sà yín ni mo fẹ́ rí torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn lè help me out. Owó yẹn ti pọ̀ jù sà. Owó yẹn ò kì í ṣe owó kékeré rárá káwọn ará bíi má lọ sọ mí dẹ̀dùn arinlẹ̀. Àbúrò mi tí àwọn òkú yẹn bá ń ṣọ́ọ̀pù rẹ̀ tán lọ ná fake money yẹn fún tó bá jẹ́ mi náà bá ní láyé mi lọ́jọ́ tí mo ti wà lẹ́nu business mi ò wá nílè dá owó gidi mọ̀ yàtọ̀ sí owó jákujáku yẹn ní gbogbo ọ̀nà tí ẹ bá lè try as much as possible láti rí pé ẹ ti ẹ̀ bá mi gba díẹ̀ nínú owó yẹn tí ẹ bá ti ẹ̀ lè rí gbà tán torí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo jẹ́ èèyàn kan tó yẹ pé mi ò fẹ́ wàhálà rárá gbogbo nǹkan tó bá ti jọ mọ́ ká máa ṣẹjọ́ ká máa mi ò nífẹ̀ẹ́ sí ẹjọ́ sà. Gbọ́ ìwọ ni wọ́n bá. Bẹ́ẹ̀ ni sà èmi lọ́nà fake money yẹn fún mi ìdè dààmú sà. Sorry o Yes, sir. pẹ̀lẹ́ kò sẹ́ni tí ó lè lùgbàdì irú nǹkan báyìí madam ohun tí a fẹ́ fi dá yín lójú ni pé àwa ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá ń ṣe investigation wa lọ lóríṣiríṣi nítorí náà kẹ́ lọ fọkàn yín balẹ̀ mo fẹ́ fi dá yín lójú wípé àwọn pípù yẹn kì í ṣe fake money nìkan náà ń dì nípa ẹ o bọ́n ṣe ń ṣe fake money bẹ́ẹ̀ ni wọ́n ń lu jìbìtì bẹ́ẹ̀ ni wọ́n tún ń ta egbògi olóró wọ́n dẹ̀ ní very large network. Criminal gidi làwọn ará bísà. But pẹ̀lú ẹ̀ lágbára ọlọ́run á fún wa rí á mú wọn. Ṣé IPO ó ti brief yín? Bẹ́ẹ̀ ni sà. Mo ti ṣàlàyé everything fún ọ mo ti brief fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa kéèsì. Kò sí problem. Ọlọ́run á fún yín ṣe ẹjọ́ sà mo ní hope nínú yín ẹjọ́ sà. You are welcome. You are welcome. Pẹ̀lẹ́. Sean! Akínà fún bàbá! Chairman. The chairman olórí oko. Wonderful people. Ó pọ̀. Ṣé wa okay? Before anything. Ta ni on travel alẹ́? Karan. Emily Abba. Karan. Official. Tí o bá gbàgbé new set of people làwọn ta fẹ́ dé o pẹ̀lú. Yes, baba. Passport ni ẹsẹ̀. Passport ẹ nìyẹn. Ajuna, how you are? American visa. Now, òun rèé o, ẹrù rèé, ọmọ òtẹ́lú, dọ́là pọ̀, gbogbo ẹ̀ ti kún síbẹ̀. Now, Karan, as soon as tó bá ti dé America, bẹ́ẹ̀ ni bàbá, tó bá ti pe àwọn pípù yẹn lórí aago, tán ti bá ẹ sọ̀rọ̀, jẹ́ kí wọ́n mọ̀ pé èmi làgbàlagbì tó jàgbàlagbà lọ. Security network mi ó gbóná. For any reason, tán bá believe pé àwọn fẹ́ smart máa jẹ́ kí wọ́n mọ̀ pé mo wà smarter jù wọ́n lọ. bẹ́ẹ̀ni èèyàn jẹ́ èèyàn lọ bàbá. owó tó ń kó lọ yìí òun lọ fi gba original American $500,000. ajunajuna. Be careful. àjọ ayá bàbá. lórí oko. Now tíkẹ́ẹ̀tì ẹ̀dá. a máa píkẹ́ ní travelling agency tí a bá ti ń lọ sí. bàbá àgbà. kábíyèsí. wá jẹ́ kí ó yé wọn o wípé igúnnugún tó parọ́ níjọ́sí. bàbá àgbà ó pa lórí ni. àkàlàmàgbò tó dánwò ńkọ́. ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn ní straight. Best of luck. Thank you, sir. Ìkíra mẹ́ta fún bàbá.
sùúrù ọlọ́pàá ọkùnrin ẹ wojú mi dáadáa ẹ ní sùúrù wo èmi ní àgbàlagbì tó jẹ́ àgbàlagbà lọ kò sí ohun tẹ́ ẹ̀ ń wá tẹ́ ẹ̀ rí o. ọ̀fọ̀ ní gbogbo yẹn o tẹ bá pẹ́ bí tẹ wáyé máa fọ yín lẹ́sẹ̀ dáa. máa fọ mi lẹ́sẹ̀. ọmọ èmi ni mo kéré ní ọ̀sán àdúrà tí tí pọ̀ fún. ẹni sọ yẹn ọmọ ẹ yóò fọlọ alo lẹrù. bàbá bàbá lẹrù ni. ìwọ gbé ọmọ kò sí wàhálà àwọn ọ̀gá ìlànà bàbá ń bẹ. bàbá ní kárí gbòòrò bàbá ní kárí gbòòrò. súnmọ́ fẹ́. mi ò kọ́ fọmọ fọmọ lẹ́sẹ̀ ọlọ́pàá ọkùnrin inú gbogbo gígbólógún ṣẹ̀ṣẹ̀ mẹ́sàn. ẹ̀yin ọmọ ẹ̀fọ́ ọkọ̀ yín balẹ̀ kò sí yọnu. bàbá kò sí lẹ́sẹ̀. ìrún atẹ́gùn kan ò ṣàtìmọ́lé rí àfi tó bá kó sínú tú. atẹ́gùn ò ṣàtìmọ́lé mi mọ́ ọkọ̀. a máa lọ ọmọdé. a lọ àbọ̀ ẹ̀fọ́ ọkọ̀ yín balẹ̀. atẹ́gùn ò ṣàtìmọ́lé rọ́nà. let's go. rọ́nà o. èyí ni ìdájọ́ mi lẹ́yìn gbogbo ẹ̀rí tí ó wà níwájú ilé-ẹjọ́ yìí ilé-ẹjọ́ yìí rí i dájú wípé gbogbo ẹ̀yin ọ̀daràn ló jẹ̀bi ẹ̀sùn tí a ti fi kàn yín ní báyìí ilé-ẹjọ́ yìí wá pa á láṣẹ pé gbogbo àwọn ọ̀daràn wọ̀nyí wọn yóò pàdánù gbogbo ohun ìní wọn fún ìjọba wọn yóò sì tún lọ sí ẹ̀wọ̀n ọdún méjì ní kọ̀ọ̀kan pẹ̀lú iṣẹ́ àṣekára. As your worship is. I rise. Call.